Africa Content TV. Èèyàn kan wà ńbẹ̀ tó tún jẹ́ mo forúkọ bo ọ̀rẹ́ mi Ṣeun láṣìírí mo máa wà ńbẹ̀ yẹn ọ̀rẹ́ mi Ṣeun yẹn èèyàn bá ṣe HIV test lọ́sibítà ó tún gba nọ́mbà ẹ̀ ayẹyẹ wó okay ẹ jẹ́ kí n ṣe báyìí my name is Goroso Mimic Boy ìgbà wẹ̀rẹ̀ everybody ni mo kí ẹ̀yin obìnrin tẹ́ wà wí tí ọkọ ẹ̀ tó bá yá 10,000 naira lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tó wá dọjọ́ kejì tó kírẹ́dìtì ẹ̀ ní 1 million naira tó sì jẹ́ lówó kùtùkùtù ti bá yín. Ẹ̀yin obìnrin tẹ́ wà wí nínú owó ọkọ ẹ̀ àti owó bàbá ẹ̀ wo ló dùn lójú. Ẹ̀dẹ̀ ń dojú tì mí. Ẹ gbà pé bàbá yín àbí kò sí wàhálà. Ẹ jọ ọmọ ní quick one, mo fẹ́ sáré béèrè question mẹ́ta. Ẹni tó bá ti gbà á, each question will carry 10,000 naira. Number 1 question, who can tell me what is the English of Nalero Yobe? Anybody? You go. Wàhálà ẹ̀ gbọ́ English. Okay, second question. Me must study in English and not too many in Yoruba. It will not buy calabash for you, say it in Yoruba. It will not buy calabash for you, say it in Yoruba. Kí lè ní condition fún yín? Since I don't know what's in the world, you will never know. Give me what you want fún yín. Okay. Mo kú o. Mo fẹ́ gbọ́ kí autos. I'm going to leave you everything. I see you. I'm going to leave you. Yeah. Okay, I got last question. Imagine everything. Last question. He is not getting Yami again. Stay in Yoruba. Yeah, you know. I never look at your life. Am I not to the question? Okay, last question. My locals please cannot travel abroad. Stay in Yoruba. Irú ẹ̀ ọ̀rẹ́ ṣẹ́gi ní irú ẹ̀ ìwọ olùtọ́lẹ́dùn. Ọ̀pọ̀ tó ṣe lórí títọ́ ẹ̀ṣẹ́ ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ yìí o. Wá sọ fún neighbor tó wà lẹ́gbẹ̀ẹ́ pé kìtìkìtì oníbà ẹ̀ o. Sọ fún neighbor tó wà lẹ́gbẹ̀ẹ́ pé kìtìkìtì oníbà ẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe ń gé gbogbo ẹ̀ lábẹ́ ẹ̀yẹ kan límìtì yìí o. Neighbor mi kan ló mọ ti yóò ní last week. Bó ṣe mọ ti yóò wá lọ sọ fún láńlọ́ọ̀dù wá pé house rent wá ti cheap jù pé kí wọ́n increase díẹ̀. By the grace of God, láti ṣe wékìpì ẹ̀ lánàá. So mo invite gbogbo yín sí final burial ní next week. Torí ẹ̀ mo ṣe sọ fún ẹ, torí bí ẹlòmíì ṣe mí sí, ó lè kó pàtí 7 of onígò. Torí ọmọ kékeré kan tó kẹ́, ọmọ yẹn dẹ̀ sọ fún ẹgbẹ́ ìgbà like a brother to me. Ó dẹ̀ fẹ́ lọ ṣáṣú sẹ́wà ẹ̀. Àwọn Yorùbá ní ọmọ tó bá mọ wọ́n wẹ̀. Á ṣe kí ni? Ìyẹn tá gbàgbọ́ bá ní ìkọjẹ́ táìmù yìí. Ṣẹ́ni ó di bẹ́ẹ̀ ẹni tó bá ń tó jẹ́ àgbà ló ń tó ọmọ tó bá mọwọ́ wẹ̀ á ṣe kí ni tó bá dẹ̀ jẹ́ àgbà ló ń tó ọmọ tó bá mọwọ́ wẹ̀ á ṣe kí ni sọ fún nébù ẹ èmi tí mo dúró ní aláàánú mi títí next week máa ti máa tó so gbogbo ìjọba máa pariwo I was there for you when you are nothing táìmù yìí ni o tó bá fẹ́ wà fún mi ti pàdé ẹ̀fọ́ mi ti. Tó bá ti rí pé mo ti tó ti bá rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi ti bá rí ẹni sàkánì mi sọ fún ẹgbẹ́ ẹgbẹ́ kìtìkìtì sọ fún ẹgbẹ́ ẹgbẹ́ kìtìkìtì. Thank you ladies and gentlemen. Ẹ̀kọ́ ìmájì pé láti ìbàdí ni méjì wà ní lálẹ́ rẹ̀. Yẹ kí ni ìdìbò láti ìdìbò yìí bí ṣe ń wò yẹn ṣòro yìí náà Yorùbá sọ̀rọ̀ fi èbò yẹn sí. Ó sọ pé àwọn ẹni ìlú ìgbòho ẹyẹ láti ìfẹ́ di ẹni ìpàdé ọkọ̀ náà ní kí ó tutù. Orí bóòlù ìgbà tí bóòlù gbé kí ló ṣe
Kí tí ìbá ṣe pé tẹ̀lé. Ó yá ìrántí pé Ibrahim Tata wà bí. Àbúrò, ìjẹ́ rẹ̀ ní ẹ̀dá sábà ó. Ó yá wá ìrántí pé ọba Sọ́lọ́mọ́nì wà bí. Sẹ́ni táìmù tí mo wà táìmù ìtọ́nà. Sẹ́ni pé máa ní ọmọ àgbẹ̀dẹ tó ń pè ní pàṣẹ àgbẹ̀ òde pàṣẹ máa. Ọmọ tó yanjú kádẹ́gbẹ̀ tí máa ń ta ẹ lábàárà. Wíì! Àyàpá ẹ̀ thank you very much. Good night, brother. All right, ladies and gentlemen.